Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì. Olúwàbùkọ́lá Ayako, ìyá ènìyàn rere, aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere àti ọmọ ẹ̀yin ìyá àti bàbá rere ló wà lórí ètò Kò Sí Mìmí lẹ́yìn. Kí á gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run agbẹ́yìnga fi ògo ìyìn ọlá fún orúkọ yín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fi pa wá mọ́, tẹ́ fi kà á mọ́ àwọn alààyè ọkàn lénìí. Ẹ gbà ọpẹ́ wa, ẹ gbà ìyìn wa. A dúpẹ́ fún àánú ńláńlá tí ó ké lórí ayé wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ bí iyanrìn etí òkun. A dúpẹ́ fún ojú rere yín lórí ayé wa, lórí ilé wa, lórí ẹbí wa. Ògo ni fún orúkọ yín. Ẹ gbà ọpẹ́ àti ìyìn wa. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lénìí, Olúwa jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kí a sì jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Kí ọ̀rọ̀ náà kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tí ó ti àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Kò sí mìmí ètò ni kò sí mìmí. Èyí tí mo tún ń tà lónìí ẹ wá bá mi ra. Èyí tí mo gbé wá lónìí ẹ wá bá mi gbọ́. Mo mú ètò kan wá lórí ètò Kò Sí Mìmí. Mo gbé dé o. Kí ni ohun tí mo mú wá lénìí? Àkòrí tí mo mú wá lénìí sọ wípé wòlíì ìkookò. Wòlíì ìkookò tàbí wòlíì ewúrẹ́. Mú bíbélì kíkà mi nínú ìwé ẹsẹ̀ bíbélì méjì ni màá kà. Màá mú kan nínú ìwé Matthew orí 25 ẹsẹ̀ 23. Matthew orí 25 ẹsẹ̀ 23. Ó kà báyìí pé òun sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún. Òun sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún rẹ̀, ṣùgbọ́n àwọn ewúrẹ́ sí ọwọ́ òsì rẹ̀. Òun sì fi àgùntàn sí ọwọ́ ọ̀tún rẹ̀, ṣùgbọ́n àwọn ewúrẹ́ sí ọwọ́ òsì rẹ̀. Ẹsẹ̀ bíbélì kejì tí mo fẹ́ kà, màá mú nínú ìwé Hébérù orí 11. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 47. Hébérù orí 11 ẹsẹ̀ 47. Ó kà báyìí pé ó sọ wọ́n ní òkúta, ó fi ayùn rẹ́ wọn méjì, ó fi ayùn rẹ́ wọn sí méjì. Ó fi rẹ́ wọn sí méjì. Ó fi idà pa wọ́n. Wọ́n rìn káàkiri. Irú àwọn àgùntàn nínú àwọ̀ àgùntàn àti nínú àwọ̀ ewúrẹ́. Wọ́n di aláìní, wọ́n di olùpọ́njú, wọ́n di ẹni tí a dá lóró. Ṣé mọ̀ pé mo sọ wípé àwọn wòlíì bíi ìkookò àti àwọn wòlíì bíi ewúrẹ́ ni mò ń fi wélé nísìn tí mo ní a gbọ́dọ̀ ṣọ́ra fún wọn. Ṣé ẹ rí iṣẹ́ tí àwọn wòlíì bíi ìkookò tí wọ́n ṣe? Àwọn wòlíì bíi ewúrẹ́, ṣé ẹ rí iṣẹ́ tí wọ́n ṣe? Ṣé ẹ rí iṣẹ́ àwọn wòlíì tó jẹ́ wípé wọ́n pera wọn ní wòlíì ṣùgbọ́n tó jẹ́ wípé Ọlọ́run arẹ́jọ́dá. Kí ni wọ́n ṣe? Wọ́n ń sọ àwọn àgùntàn, wọ́n sọ wọ́n ní òkúta, wọ́n fi ayùn, wọ́n fi ń rẹ́ wọn sí méjì. Wọ́n ń dán wọn wò, wọ́n ń dá àwọn àgùntàn wò, wọ́n fi idà pa àwọn àgùntàn. Wọ́n rìn káàkiri ní àwọ̀ àgùntàn. Àwọn wòlíì ìkàyé ni o. Àwọn wòlíì tó jẹ́ wípé wọ́n gbé aṣọ, ìkookò ni wọ́n wá gbé àwọ̀ àgùntàn. Ṣé ẹ rí wọn? Wọ́n gbé àwọ̀ àgùntàn, wọ́n gbé wọ̀. Wọ́n gbé àwọ̀ àgùntàn wọ̀ kí wọ́n lè tan àwọn àgùntàn jẹ. Wọ́n rìn káàkiri. Wọ́n wá sọ àwọn àgùntàn tó yẹ kí wọ́n máa tọ́jú, kí wọ́n máa fún ní oúnjẹ, kí wọ́n máa fún ní ewé jẹ, ewéko tí ó green, kí ara àwọn àgùntàn lè jọ̀rọ̀ lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni ewéko tó green yẹn, ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kí wọ́n máa fún wọn jẹ. Ṣùgbọ́n nítorí pé níṣe ni wọ́n pa wọ́n lára, wọ́n ní wọ́n lára, wọ́n sọ wọ́n lókúta, wọ́n ń dán wọn wò. Níṣe ni àwọn àgùntàn wá bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri. Àwọn àgùntàn wá di ẹni tí ò lólùṣọ́, wọ́n wá di aláìní, wọ́n di olùpọ́njú, wọ́n di ẹni tí a dá lóró. Wọ́n di ẹni tí a dá lóró. Kí n tó mú ẹ̀kọ́ ti èní wá, ó ti ná mi ní òógùn púpọ̀ torí mo ti gbìyànjú rẹ̀ títí pé báwo ni mo ṣe lè kó gbogbo àwọn kinní yìí jọ, torí ó jẹ́ ohun tí ó kan mí lóminú. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu onípọ̀n láti ń gbọ́pọ̀n. Ṣùgbọ́n ní orí ètò yìí àwọn tó ṣẹlẹ̀ sí wọ́n sọ ni mo gbọ́ létí wọn, wọ́n kọlù, wọ́n sọ, wọ́n fi ẹnu ara wọn sọ. Kì í ṣe pé àwọn kan sọ pé kò ń ṣe pé wọ́n ní wọ́n pé àwọn tó ṣẹlẹ̀ sí gangan ni wọ́n fẹnu ara wọn sọ pé ó ṣẹlẹ̀ sáwọn. Ó tiẹ̀ ní ìkan nínú wọn tó jẹ́ wípé stage tó wà yìí is a critical stage. Torí pé kò dáríjì ara rẹ̀, ọkàn ẹ̀ ti gbọgbẹ́, inú ara ẹ̀ òdì sí ara ẹ̀. Kódà bíi pé kóun kàn para òun torí ọ̀rọ̀ yẹn jẹ́ ní ọkàn, ó dùn. Ó dáa, ó yá, ẹ jẹ́ ká máa bá ètò bọ̀.
nítorí ẹni tó bá ba lọ ló bá kú. Kí ni àwọn wòlíì ṣe ń dá àwọn ènìyàn lóró? Àkọ́kọ́, obìnrin yìí ó ní ọkọ, ó bí ọmọ 2, obìnrin yìí ń tajà, ọjà oúnjẹ ló ń tà, foodstuff ló ń tà. Ara ọkọ ẹ̀ yóò wá yá. Ṣé mọ̀ pé mo máa ń gba àwọn àdúrà kan lórí ètò yìí pé Ọlọ́run má ṣe wá lábẹ̀gbé. Àbẹ̀gbé ni pọ́n sí, àbẹ̀gbé láláìsàn, àbẹ̀gbé lálárùn ọpọlọ. Bàbá má ṣe mí o lábẹ̀gbé. Ara ọkọ obìnrin yìí yóò yá, ó di nǹkan tó ń gbé káàkiri láti ilé ìwòsàn kan sí ilé ìwòsàn míì. Obìnrin yìí sọ pé nǹkan tó bá máa gbà lòun máa fún, pé ọkọ òun gbọ́dọ̀ dìde lórí ìdùbúlẹ̀ àìsàn. Ó káàkiri pé àníṣe ọkọ òun yìí ó gbọ́dọ̀ dìde lórí ìdùbúlẹ̀ àìsàn. Ibi tí ó ti ń káàkiri, àwọn èèyàn wá introduce ẹ̀ sí wòlíì Ikoko yìí. Nígbà tó wá dọ́dọ̀ wòlíì sọ pé minor thing nìyẹn, àwí má yẹun lòun. Àwọn nǹkan tó máa ń sọ nìyẹn o, wọ́n gbàṣẹ Ọlọ́run, wọ́n gba oríkì Ọlọ́run síra wọn, nígbà tí Ọlọ́run sọ wípé ògo mi lèmi kì yóò pín pẹ̀lú ẹnikẹ́ni. Ó ní pé kán bẹ̀rẹ̀ iṣẹ́. Wòlíì ni mo pe ẹni yìí, omi sọ pé babaláwo. Ó ní kí wọ́n gbẹ́bọ. Ibi tí Yorùbá bọ̀ wọ́n ní ká ti bí ìsáná kí èso ògùn, ibi tí obìnrin yẹn kò ti fúnra nìyẹn. Pé ṣe bí wòlíì náà pẹ́ ni, ṣe bí kì í ṣe babaláwo. Ṣùgbọ́n nítorí pé ó ń wá gbogbo ọ̀nà láti jẹ́ kí ara ọkọ òun kí ó yá, òun náà ṣe nǹkan tí wòlíì ní kò ṣe, ó gbẹ́bọ o. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ẹbọ ò tiẹ̀ ṣe nǹkan kan. Nígbà tó jẹ́ pé ẹbọ tá a gbé lọ sóríta, tó jẹ́ pé ajá ló máa jẹ́, tó jẹ́ wípé gbogbo ẹbọ ni Jésù Kristi ti fi ara rẹ̀ rú, ẹbọ wo la tún wá kiri? Ó padà wá bá wòlíì, bàbá nǹkan tẹ́ ṣe òṣìṣẹ́ ara kan ò yá. Bàbá ní ó ní àdúrà àwọn èèyàn mímọ́ máa la máa gbà ń sìn, kó lọ ra òróró wá àti ọṣẹ àti oríṣiríṣi ó rà dé. Ó bá ní obìnrin yìí fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ, lórí fóònù ló ti ń sọ, ó ń sọkún, ó ń ké. Ó ní àdúrà àwọn èèyàn mímọ́, ó dáa, kí la ṣe fẹ́ gba àdúrà àwọn èèyàn mímọ́? Òróró tó rà yẹn ojú ara ẹ̀ la máa dà sí. Kí la gbé kí la jù? Ṣùgbọ́n ṣe bí Yorùbá bọ̀ wọ́n ní ẹni ìjà òde bá ló ń pera ẹ̀ lókùnrin àbí ló ń pera ẹ̀ lóbìnrin. Nítorí ohun tí obìnrin yìí fẹ́ pé ká ara ọkọ òun ṣàyà, òun náà ṣe, ó da òróró sójú ara. Wòlíì sọ pé òróró yẹn ò tí ì débi tó yẹ kó dé nínú ara ẹ̀. Kí la tún ṣe fẹ́ ṣe? Wòlíì ní òun mọ nǹkan tóun máa ṣe tó òróró fi máa débi tó yẹ kó dé lójú ara ẹ̀ o. Wòlíì bá ní àjọṣepọ̀, ká má fọ̀rọ̀ gùn. Ó bá ní àjọṣepọ̀ pé àdúrà àwọn èèyàn mímọ́, ara ènìyàn mímọ́ ti dé ara ẹ̀ báyìí, ara akọ ẹ̀ máa yá. Ìtànjẹ. Ǹjẹ́ mọ̀ wípé nígbà tí wòlíì bá obìnrin yìí ní àjọṣepọ̀ tán, àárọ̀ ọjọ́ kejì tí obìnrin yìí wá gbéra pé kóun wá lọ wo ọkọ òun lọ́sítà, òkú ọkọ ló bá, ọkọ ti kú. Ìyẹn wá jẹ́ kí ó dùn pé kí ló dé tó ń ṣe léyìí? Ìdí tí mo fi sọ pé kò dáríjì ara ènìyàn nítorí pé ó ti rò ó pé nǹkan tóun ṣe yẹn ló jẹ́ kọ́kọ́ òun kú, pé tó bá jẹ́ pé òun ò ṣe kinní yẹn, ó ṣeé ṣe kọ́kọ́ òun sì wà láyé. Ṣé rí nǹkan? Ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ báyìí, a ti sọ̀bẹ nù. Ṣé ọ̀bẹ ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe ni? Ẹni tí a torí tiẹ̀ lọ ṣe gbogbo wàhálà, òun ló ti kọjá lọ yìí o. Obìnrin yìí ò wá dáríjì ara ẹ̀ pé ọkọ òun lójú ọ̀nà ọ̀run, kí ló ṣe máa wò òun, ojú wo ló fẹ́ fi wá wò òun? Kò ṣe méní kò ṣe méjì, ó tún padà lọ sọ́dọ̀ bàbá wòlíì pé bàbá wòlíì, nǹkan tẹ́ ṣe gbogbo ayé ló máa gbọ́, kíní kan. Bàbá wòlíì ní kíni? Ìwọ tó jẹ́ pé àwọn tó pọkọ ẹ̀ gan ò tí ì dẹ̀yìn lẹ́yìn ẹ̀, ṣé ẹ tún gbọ́ mi? Ọmọ ẹ̀ 2 gan tó lóbi gan, wọ́n sì wà lẹ́yìn wọn tó náà máa pa wọ́n. Ó já tètè wá síbí kó já ṣètò. Ṣé bí irú ìbẹ̀ yẹn ló yẹ kó ti tètè speak rèsì kó sá? Ṣùgbọ́n nígbà tí abiyamọ tún gbọ́ yẹn, torí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ orí òkè táwọn obìnrin lọ ń sìn nínú kó jẹ́ pé ọ̀rọ̀ ọkọ náà gbé lọ, Olúwa ọkọ mi o, bá mi jagbà, bá mi ṣe kinní kan, bá mi gbé sókè, tàbí kó jẹ́ tọmọ, Olúwa ọmọ mi o, jẹ́ kó di ńlá o, síbi ọbẹ̀ ńlá, síbi ọbẹ̀ orílẹ̀-èdè, síbi ọbẹ̀ àgbáyé, gbélé ọmọ mi lọ́wọ́, wáyè fún ọmọ mi lókè. Kó jẹ́ ìgbà míì pàápàá àwa obìnrin gan àkíráyè gbàdúrà fúnra wa, ṣùgbọ́n ọkọ, ọmọ, gbogbo ìyẹn ló máa jẹ́ wa lógún. Nígbà tó tún gbọ́ yẹn pé mọ ọmọ 2 tóun tún ní yìí ló tún wọlé sí ní wòlíì tún wọlé fún lára. Wòlíì yẹn ṣàwá ń lò nílòkulò, ó wá sọ di sex instrument. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ó rẹ́ni tó ṣí létí, ó sá fún wòlíì, ṣùgbọ́n ojú àpá òjòjú ara.
kò ka mítà, ṣùgbọ́n bí àwọn Yorùbá sọ wípé ìgbẹ́ kínkín létí àwo, ṣé tójú bá kúrò ńbẹ̀ ṣé ọkàn lè kúrò ńbẹ̀ ni. Obìnrin yẹn wà nínú ìdààmú yẹn bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ìwọ tó ń gbọ́ mi, tó o bá ní nǹkan tó lè fi ràn lọ́wọ́ déédé, àá sọ fún, àjíṣẹ́ fún. Ìkejì ni o, àwọn ìkòkò yìí tí wọ́n pa àgùntàn jẹ ni mò ń sọ fún ẹ láàárọ̀ yìí o, tí mo mú wá lórí ètò lénìí. Ìkejì, obìnrin yẹn náà ọkọ ẹ̀ travel out ni, ó lọ sí outside the country. Ṣé mo ti sọ pé lórí ètò yìí mo máa ṣe program kan, topic ẹ̀ máa jẹ́ ìwé ìgbélú lórí ètò yìí máa mú wá. Nítorí ọkọ ń wá ìwé ìgbélú kó lè máa ṣiṣẹ́ ní òkè òkun ní ilẹ̀ aláwọ̀ funfun, ó lọ fẹ́ òyìnbó. Ṣé a rántí orin tí kọ̀lìntì kan gbà yẹn, ó ní akátá yarí wọn láwọn fẹ́ kébé. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, wọ́n ní àwọn òyìnbó aláwọ̀ funfun máa ń fẹ́ràn àwọn aláwọ̀ dúdú nítorí pé wọ́n mèrè ṣe, pé agbára wà, okun wà, wọ́n máa ń ṣeré. Bí bàbá ṣe lọ fọ́ọ̀lù sọ́wọ́ aláwọ̀ funfun nìyẹn, nítorí pé ó fẹ́ wá gba ìwé ìgbélú. Aláwọ̀ funfun máa kọ́ kó máa yọ̀ǹda ọkùnrin yìí, kò jẹ́ kó lọ wo ọmọ, kò jẹ́ kó wo aya, kò tiẹ̀ jẹ́ kó rí tiwọn rò. Ó kàn máa ń yọ owó, ó máa ń sẹ̀ǹdì owó sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, torí òyìnbó tó fẹ́ sílé kò gbọ́dọ̀ mọ̀, kó má yàn ń gbọ́n, kó má pàdánù. Obìnrin yìí wá rí i pé ọ̀rọ̀ tóun àtọkọ òun jọ sọ ńgbà tó ń lọ kọ́ lélé yìí, ọkọ òun ti ń lọ lélé yìí, even kó tó kúrò nílé, àwọn wà òkè, àwọn fine, àwọn flẹ́ńjọ̀, kí ló ṣe wá lọ fira ẹ̀ sínú ìgbèkùn báyìí. Ìyẹn ni ìṣòro obìnrin eléyìí tó fi ń káàkiri pé ẹ ṣáà bá mi ṣe, ẹ bá ń gbàdúrà, ẹ jẹ́ kọ́kọ́ mi padà wálé kó wá ṣe bàbá àwọn ọmọ òun, lọ́mọ 3, òun ti bímọ, òun ti bí ọkùnrin, òun ti bóbìnrin, kọ́kọ́ òun ti ẹ̀ wálé, nǹkan táwọn bá rí àwọn máa jẹ. Ẹ̀kọ́ kan fáwọn kan nìyẹn. Lòun náà bá lùgbàdì àwọn wòlíì ìkòkò yìí, ó lùgbàdì wòlíì ìkòkò yìí. Ó nígbà tóun rí wòlíì yẹn, ó kọ́kọ́ ṣe ìwẹ̀ odò fóun, ìwẹ̀ odò pásítọ̀. Àwọn wòlíì tí mò ń sọ ń pa èyí, mo kàn ń pè wọ́n wòlíì, pásítọ̀ ni wọ́n, Pentecostal church náà pè wọ́n. Wọ́n ní tó bá jẹ́ pé white garment church ni, kò ìbá má bá wọn ní òjijì, torí pé àwọn mọ̀ pé àwọn white garment máa ń ṣe ètò. Bí ṣùgbọ́n àwọn eléyìí Pentecostal náà pe ara wọn. Ó mú obìnrin lọ sí odò, ó lọ wẹ ìwẹ̀ odò fún. Ó ní ibi tó ti kọ́kọ́ ń wẹ ìwẹ̀ odò fóun gan lòun ti mọ̀ pé òun ti wọ́ sí galo. Ó nítorí bó ṣe ń fọ abẹ́ òun tó ń fọ ọyàn òun, àwọn rìdíìmù tó wà lẹ́yìn bó ṣe rọra ń bọ̀ òun fi kànkàn gbó, lòun sọ pé ṣé ẹni bó ṣe ń fọ àwọn ìbejì méjì láyà, àwọn MFM bó ṣe ń bò ń fọ ọṣẹ gbó tó ń fi kànkàn gbó, lòun sọ pé eléyìí tún yẹ. Ṣùgbọ́n nígbà tí Bíbélì sọ pé ó fi wọ́n fún ìyè ríra, ìgbà tó ti kọ́kọ́ ṣe yẹn tó ti lọ wẹ̀wẹ̀ odò, ǹjẹ́ ṣó yẹ kóbìnrin yẹn padà lọ? Ṣùgbọ́n wọ́n ní ẹni ebi ń pa kò gbọ́ wàásù, ó padà lọ o. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ọkùnrin yìí ó tiẹ̀ fẹ́ tó pátápátá ni, ó fẹ́ pátápátá, ó fẹ́. Ibi tó wá ṣe sí, ṣe rí obìnrin yìí sọ pé wòlíì tó ń lọ báyìí pé in everything ló fi jù lọ. Ṣé owó ni o, ọrọ̀ tóun ní, dúkìá tóun ní, ni pé ọmọ wòlíì yẹn kéré jù sóun, tó jẹ́ pé àwọn tó ń jọ rí wọn papọ̀ gan sọ pé ó dà pé orí òun ti dàrú, pé but lóòótọ́ òun ò mọ nǹkan tóun ṣe. Ó nítorí ọjọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ bá òun náà jọṣepọ̀ pé òun mọ̀ wípé ó yọ ahọ́n ẹ̀, ó fi sí ara ètè ẹ̀, bóyá má yẹun, bóyá kinní kan tó ti sín, àwọn tó ti sín abẹ́ ahọ́n, bóyá nǹkan tó fi bá sọ̀rọ̀ nìyẹn, àmọ́ àsínbẹ̀. Nǹkan tí obìnrin yẹn sọ lèmi ń sọ. For like 3 years ló fi wà ní under that bondage. Ó ní ó lo òun tó jẹ́ wípé ìgbà míì tóun bá sọ pé òun ò ṣe, ó dẹ̀ máa na òun, pẹ̀lú bó tún ṣe na òun yẹn ló tún máa gorí òun. Ẹ wo nǹkan tí obìnrin yẹn sọ, kẹ́ má sọ pé ìyá rere ìgbà oníwọ̀n náà di báyìí, mi ò gbọ́dọ̀ máa sọ lórí ètò, ṣùgbọ́n pàpà síbẹ̀ still yet pàpà síbẹ̀ mo sì máa re náà. Ó ní ó bá òun sùn títí tó fa abẹ́ òun ya. Mo ní kí ló dé? Ìfàrẹ́ èròyà, wọn mọ̀ pé fàǹfààní lápò ya. Ọdún 3 ni obìnrin yẹn náà fi bọ́ sí abẹ́ ìgbèkùn yẹn. Obìnrin kẹta náà, ṣe rí nǹkan tí mò ń sọ yìí, mò ń sọ àwọn tó ṣẹlẹ̀ sí fúnra wọn ni wọ́n fẹnu ara wọn sọ jáde.
kò ń ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fall into victim ni mo ti mú àwọn eléyìí jáde obìnrin kẹta kí ló gbé dọ́dọ̀ àwọn wòlíì ìkòkò yìí ọmọ ẹ̀ ní nítorí ọmọ pé kán gbàdúrà fọ́mọ kán ṣe kíní kan fọ́mọ ni wòlíì náà ló ti ń fọwọ́ pa lára fọwọ́ pa ní gbogbo ara ló ti di pé òun náà di irinṣẹ́ fún wòlíì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ń ṣe wòlíì kan náà ni mò ń sọ yìí o ibi tó ti dẹ ìkẹta yìí àwọn mẹ́ta ló tẹ̀ wá fọ́ọ̀ sí àwọn 419 mẹ́ta ọwọ́ wọn ló já sí ìkíní ti lò dáadáa nígbà tí ìkíní ló bá sọ pé ìgbà tíṣà yóò ti ṣe jẹ́ kí àwọn méjì tó kù yìí náà jẹ́ káwọn náà try tiwọn kí láti máa sáyé yìí sí o kò yé mi àwọn wòlíì àwọn pásítọ̀ àwọn olùṣọ́ àgùntàn wọ́n wá sọra wọn di kòkò wọ́n ń pa ìkòkò jẹ kò yà mí lẹ́nu o nítorí pé orin kan wà tó sọ wípé ọ̀pọ̀ ló ń fẹ́nu wọn súnmọ́ ọlọ́run o ṣùgbọ́n ọkọ̀ wọn jìnnà sí ọlọ́run olúwa jẹ́ kí ìdájọ́ dé o nígbà yìí la ó mọ òdodo kírísítẹ́nì ṣe rí àwọn tí wọ́n sọ yìí àwọn pásítọ̀ yìí àwọn pásítọ̀ tó lórúkọ àwọn tó lókìkí tó jẹ́ wípé tó bá ṣe program báyìí ó máa halẹ̀ mo wá wò nínú ọkàn mi pé irú àwọn tó ń ṣe irú nǹkan báyìí tí ọlọ́run sì tẹ̀lé wọn lẹ́yìn tí ọlọ́run sì ń tì wọ́n lẹ́yìn ṣùgbọ́n mo wá realize pé bíbélì ti sọ pé ọlọ́run máa ń fúnyàn ní ẹ̀bùn tí kì í repent kò ń gbà padà ṣe rí gbogbo ọ̀pọ̀ nínú àwọn pásítọ̀ tẹ́ ń wò yẹn kò ń ṣe ẹ̀mí ọlọ́run ló ń bá wọn ṣiṣẹ́ ẹ̀bùn náà sì ń lò ẹ̀bùn ni wọ́n ń lò kò ń ṣe ẹ̀mí ọlọ́run nítorí pé ọlọ́run ti yọ̀ǹda ẹ̀bùn fún wọn ẹ̀bùn yẹn ni wọ́n ń lò ẹ̀bùn yẹn ni wọ́n sì fi ń ṣe nǹkan tí wọ́n ń ṣe ọ̀rọ̀ dàbí afẹ́fẹ́ ni fáànù tó ń fẹ́ ṣe mọ̀ pé tá a bá ṣùṣọ̀ fáànù kò ń ṣe immediately ló máa dúró kò ní dúró ní bá a ṣe pa yẹn á sì rọra máa fẹ́ á sì máa fẹ́ kó tó dúró ó sì máa pẹ́ ọlọ́run ti kúrò lọ́dọ̀ wọn wọ́n kàn rọra ń fẹ́ ni fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ nítorí pé kí ló dé nígbà tí ènìyàn wà nínú ìdààmú báyẹn ara ọkọ ò yá ẹni tọkọ ẹ̀ náà travel out ẹni tó ara ọmọ ẹ̀ ò yá náà ẹ wò ó wọ́n kàn lò wọ́n lo ọlọ́run adájọ́ dá o ẹjọ́ ń bẹ lọ́run àrò dákẹ́ ẹjọ́ ń bẹ lọ́run àrò káwọ́ mọ́rí ṣe rí nígbà tí bíbélì sọ wípé inú ilé òun ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀ ṣe rí báyìí ṣe rí bó ṣe ń lọ àwa obìnrin gan náà mo ní ìmọ̀ràn fún wa ẹ jẹ́ kíyèsára ẹ jẹ́ àwọn ọmọ ibi tá à ń kí orí wa bọ̀ kò ń ṣe gbogbo wòlíì ló gbọ́dọ̀ tẹrí sábẹ́ ẹ̀kọ́ jẹ́ kán gbọ́wọ́lé ẹ lórí sórí ìfàmì òróró yàn tó wà lára ìwọ obìnrin míì gan ojú ti wòlíì tó lọ bá lọ ó ti gbàgbé nǹkan tí a kọ sínú ìwé Jeremáyà ní lórí kìíní ó sọ pé ká tó lóyún ẹ kí ìyá ẹ tó lóyún ẹ kí ìyá ẹ tó bí ẹ gan lèmi gan ti yàn ẹ́ mo ti mọ̀ ìwọ gan ẹni ìpè ní ẹ Ọlọ́run pè ẹ́ mo ti sọ lórí ètò yìí pé àdúrà ìhòòhò tó bá tí gbọ́ lọ́gbọ́ sórí gbogbo àwọn nǹkan tó ń kú là kọjá yẹn tí ìwọ gan bá bọ́ sí òwò tó bọ́ lọ́run sọ Ọlọ́run á dá wọn Ọlọ́run á dá ẹ lóhùn àṣẹ gan wà ní ẹnu tìwọ náà ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti yọ̀lẹ kódà àwẹ̀ àlè gbà àtún lọ fáwọn wòlíì lówó dádì ẹgbowó mílò ẹgbowó míìkì ẹgbowó kíní kan ẹ bá gbà wẹ̀ ní dádì tó jẹ́ pé aago 5 ìdájí ló ti wá tì tó ti mú sọ́ọ̀fún ara ẹ̀ ìwọ wá lọ fáwọn kan lówó kan bá ẹ gbà wẹ̀ nígbà tí Yorùbá sọ pé ojú olójú ò lè jojú ẹni ojú mẹ́wàá ò lè jojú ẹni ìwọ ló mọ ibi tí bàtà ti ń ta ẹlẹ́sẹ̀ ìwọ ló mọ bó ṣe máa ké sọ́lọ́run ò wá ṣẹ̀ṣẹ̀ ń lọ fáwọn kan lówó kan bá ẹ gbà wẹ̀ prayer contractor Yorùbá sọ pé tí wọ́n bá jó ni tó bá jọ́ ọmọ ẹyin tara ẹni la kọ́kọ́ máa gbọ̀n ṣé ẹni tó fẹ́ gbà wẹ̀ yẹn kátẹ̀ ló gbà lóòótọ́ tó bá lo 1 hour láti gbà wẹ̀ láti gbàdúrà ó lè lo 5 minutes fún ẹ 55 minutes tó kù yẹn ara ẹ ló máa fi dá lóhùn ìwọ gangan fúnra ẹ mú ara ẹ má máa kiri bọ ibi tí ò yẹ kó kiri bọ̀ lọ ẹ̀mí gan ara ẹ máa sọ fún ẹ tó bá lọ sí ibi tí ò yẹ kó lọ ẹ̀kọ́kọ́ tó ti débẹ̀ yẹn là láti máa sọ fún ẹ pé má padà wá síbí mọ́ ẹ má jẹ́ ká máa fall to victim àwọn ìka ènìyàn yìí ṣe wá rí ibi tó wá ṣe sí àwọn tó bá fall tí wọ́n ti rí pé wọ́n ti fall wọn kì í sọ jáde wọ́n á tún jẹ́ kẹ́lòmíì jì sínú kòtò yẹn eléyìí tó fi máa sọ jáde pé àwọn tó bá wá pé ọ̀tọ̀ náà ní ká sọ ọ̀tọ̀ ní kán gbọ́ ẹ wo ṣe rí nígbà tí obìnrin yìí ń sọ ọ̀rọ̀ ẹ̀ yìí ó kà mí lára ó dùn mí pé obìnrin bíi tèmi nìyàwó á jẹ báyìí ẹ jẹ́ kíyèsára o ẹ jẹ́ àmọ́ ibi tá à ń torí wa bọ̀ o ṣe rí kò sí nǹkan tó ṣe èèyàn tí ò ṣe ẹnìkan rí
kò sí nǹkan tó ń là kọjá tẹ́nìkan ò là kọjá rí. Ṣé ti ọkọ ni àìmọye àwọn tọkọ wọn sá lọ rí tó jẹ́ pé wọ́n tún padà wá tí wọ́n tún wá dọ̀bálẹ̀ tí wọ́n wá bẹ̀bẹ̀ tán padà wá. Àwọn tó jẹ́ pé olóyè ọdún tí a ní redemption camp a máa ń gbọ́ àwọn ẹ̀rí tó jẹ́ pé àwọn tó ti wá wọn for 35 years 30 years ọlọ́run ṣe tí ẹ ò ní tó bẹ́ẹ̀ ọlọ́run á dá wọn náà lóhùn. Ọlọ́run á gbà má fall into victim torí nǹkan tó ń wà, má torí nǹkan tó máa jẹ́ nǹkan tó máa jẹ́ nǹkan tó máa jẹ́ láyé, má jẹ́ kí nǹkan tó máa jẹ́ kó bàjẹ́. Jọ torí ọlọ́run mò ń bẹ̀ ẹ́ lórúkọ ọlọ́run ni kò sí ìṣòro tó kò tí ì sí ogun yẹn o tí ọlọ́run ò lè ṣẹ́. Ọlọ́run á ṣẹ́ kódà nítorí pé ológun yẹn lọ́lọ́run ló fẹ́ jẹ́ kí ẹ̀mí ẹ̀ gùn. Tó o bá ń lọ síbì kan fún àpẹẹrẹ tó o gbé ọkọ̀ ò ń lọ síbì kan ọ̀nà yẹn smooth ìwọ náà wàá máa tẹná lọ ni ibi tó yẹ kó ti sá 80 nítorí pé ọ̀nà yẹn smooth wàá máa sá 140 wàá máa sá 150 nítorí pé kí ni ọ̀nà yẹn ó smooth ló ṣe ń sá. At the end of the day ó lè lead sí ikú o destruction nítorí pé o kò ra ẹ ní ìjánu. Sórí àwọn ìṣòro tó wá ń wá sójú ọ̀nà wa yẹn kí ọlọ́run lè fi kó wa ní ìjánu ni kí ẹ̀mí wa lè gùn kí a lè rí ìtàn sọ. Mo ti sọ fún wa lórí ètò yìí pé èmi náà ti la ogun kan kọjá tí mo sọ pé ọlọ́run ó mà wíkẹ́ẹ̀dì o kí ló dé kó jẹ́ kí n rárá ogun yìí kọjá. Ṣùgbọ́n at the end of the day ńgbà tí mo jábọ́ tí mo kúrò nínú ogun yẹn mo wá sọ fún ọlọ́run pé I'm sorry nítorí pé ìdí tó jẹ́ kí n fi la ogun kọjá ni mo wá rí nítorí àwọn èèyàn náà tí wọ́n la irú ogun tèmi náà là kọjá yẹn mo jẹ́ ẹ̀rí fún wọn. Mo wá fi ọ̀rọ̀ ti tèmi ṣe ẹ̀rí fún wọn tó sì jẹ́ wípé àwọn gan náà ni ó jẹ́ wípé mo jẹ́ kí wọ́n rí oore ọ̀fẹ́ lára mi láti yọ nínú ogun yẹn àwọn náà sì yọ nínú ogun yẹn àwọn náà tó wá jẹ́ ẹ̀rí fún ẹlòmíràn. Ohun tó ń là kọjá yẹn ọlọ́run fẹ́ jẹ́ kó jẹ́ ẹ̀rí fún àwọn kan ni torí àwọn kan sì ń bọ̀ wá la nǹkan tó ń là kọjá ṣùgbọ́n ìwọ ni wàá wá pè wọ́n pé mo ti la bí ìkọjá rí bí mo ṣe ṣe bọ́lọ̀ ṣe gbà mí bó ṣe bá mi ṣe leléyìí. Àwọn náà wá kọjá nínú ogun yẹn àwọn náà tún wá sọ fẹ́lòmíì wọ́n á sọ ẹ̀rí wọn fẹ́lòmíì. Ẹ jẹ́ kí ìsára eléyìí tí mo mú wá lè ní nìyẹn kì í dùn kó pọ̀ o ṣókí lọ́bẹ̀ oge. Ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ pé bàbá mi ibo ni mo ti bọ́ sẹ́nu ìkòkò apọ́mọ́jẹ́ olúwa já mi gbà olúwa já mi gbà àwọn ìrìn tí mo ti rìn tí mo ti bọ́ sẹ́nu ìkòkò apọ́mọ́jẹ́ olúwa já mi gbà lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn ìkòkò àwọn àgùntàn wòlíì olúwa gbà mí lọ́wọ́ wọn olúwa já mi gbà lọ́wọ́ wọn olúwa já mi gbà lọ́wọ́ wọn olúwa já mi gbà lọ́wọ́ wọn. Jésù olúwa wa já sọ pé bàbá mi ogun wo ló wà nínú ayé mi tó fẹ́ tì mí sẹ́nu àwọn ìkòkò olúwa tètè bá mi yanjú ẹ bá mi ṣe Jésù aráyé mi wò mí mọ́ ọ lára olúwa ogun wo ló wà nínú ayé mi tó lè tì mí sẹ́nu ìkòkò apọ́mọ́jẹ́ ọlọ́run ṣàánú fún mi bá mi yanjú àwọn ogun yìí bá mi mú wọn kúrò ogun tó fẹ́ tì mí sẹ́nu ìkòkò yìí Jésù kó tó pẹ́ jù bá mi ṣe o torí ẹ̀gàn bá mi ṣe tèmi aládé wúrà bá mi ṣe o torí ẹ̀gàn bá mi ṣe tèmi. Ọlọ́run á bá wa ṣe kò ní jẹ́ ká bọ́ sí ọwọ́ àwọn ìkòkò apọ́mọ́jẹ́. Eléyìí tí mo mú wá lè ní nìyẹn nígbà tí ẹ tún máa pàdé bá mi share program yìí pẹ̀lú àwọn ènìyàn jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ kí wọ́n kọ́ gbọ́ ń bẹ̀ ó ní wọ́wọ́ tí owó tó fi máa ra dátà kò ní wọ́n ẹ tá a tún máa pàdé ìyá rere aya ènìyàn rere ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere àti ọmọ ìyá bàbá rere ló wà lórí ètò Olúwabùkọ́lá ó dàbọ̀.